Alao mo dúpẹ́ dúpẹ́ o ẹ̀yin tẹ́ ń wò wá dẹ̀dẹ̀ tó ń sùn àròrí wa ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì mo dúpẹ́ lọ́yìn ibi abati gbégbèsè tí dára tó ẹ dákun ẹ sọ fún wa o ẹ fi yé wa o. Today my people, I'm back again with my daddy Alhaji Alao REMOLA. Ẹ máa rí pé a post àwọn fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ pé all the go viral gan. Thank you so much for the love and everything. Lágbọ́n Ọlọ́run owó tí tẹ́ fi ń ra data lágbọ́n Ọlọ́run náà bá ní jẹ́ kó gbẹ. Ọwọ́ yóò dẹ̀ ní kan ìsàlẹ̀ àpò. Thank you so much for the love. Adúpẹ́ lọ́wọ́ yẹn àmọ́rírì yín gan-an ojú ọ̀dẹ̀ ní tìyìn. So bàbá mi ọ tún padà wá mo tún gbé wọn padà wá lọ́tẹ̀ yìí láti wá tún dá wa lára yá pẹ̀lú ohun aládìídùn wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé ọ̀rọ̀ lè kọrin ọ̀rọ̀ ṣe gbá wọn ṣàwò ọjọ́ wọn dẹ̀ ti pẹ́ ọjọ́ wọn ti pẹ́ gan so àwọn tó mọ̀ wọ́n mọ̀ gan pé ọba ń dára pẹ̀lú ohun wọn pẹ̀lú orin gan tẹ́bí irú wa gan agbọ́júmọ̀ pátá ga mọ́ wọn pátá lọ́wọ́ lára yá so ọ̀yá mọ̀ ń bọ̀. bí ìbẹ̀rù sí Olúwa o ìbẹ̀rù sí Olúwa o àtọ́lá tògo mo fi kọ́ o nínú ìdẹ̀ra lèmi ó máa gbé inú ìdẹ̀ra lèmi ó máa gbé yóò sì dára fún mi. Ọlá mi yóò pọ̀ bí igi ẹlùbí. REMOLA mo dòdò o, alóyún lòun mo dòdò o. Alao nìkan o bẹ́ẹ̀ ò rí mi rí. Mo ní jọ́kọ̀ làwọn mọ̀ọ́yàn o. Alao ọjọ́jọ́ kan làwọn mọ̀ọ́yàn o. REMOLA ọjọ́jọ́ kan làwọn mọ̀ọ́yàn o. Torí bí ẹ̀dá ọba ìkú ìrètí ti pọ̀ ìrètí sì pọ̀ jaburata REMOLA mo dòdò orin èyí tí mo ṣeré kọjá Remi ìbẹ́ nìkan bínú ìbẹ́ nìkan ní tẹ́ o mo fi sórí advice mi ìgbà tó lùkúlùkù bọ̀ wálé ayé o ẹ̀bùn lóríṣiríṣi ó màmá lọ́lọ́ fún wàhálà o ẹ̀bùn táyé kò jọ Kẹ́hìndé ẹ̀bùn Kẹ́hìndé kò papọ̀ mọ́ ti táyé o oníkálùkù gbórí ayé ẹ̀ wá sáyé alálàó REMOLA ni mo forí sọ mo fẹ́ nìkan jà o mi ò fẹ́ nìkan bínú orí Àyìndé Bàrígà lọ́jọ́ sí ó ní pé màánù ọlọ́run dáhùn àtúntàn lọ́lọ́run dáhùn o REMOLA ṣé ká kọrin ká lùlù o Alao ṣe ká ṣàkà pẹ́ẹ́lá ni fún wákàtí mẹ́rin lórí social media mo ní ẹ ò gbé ewúrẹ torí pé ẹni mo rí ló mo lù ẹni mo lù ló mo rí ẹni mo rí ló mo lù ẹni mo lù ló mo rí olórí kóró tó kọrin sẹ́yìn ìlú gẹ́gẹ́ bí orin Alábí Pasuma nìjọ́sí oníṣẹ́ kò létí ní àbí rẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni ká kọrin lọ́tọ̀ wàrà o kó tó bá lò mú iṣẹ́ ńlá máa ní torí pé mo kọsẹ́ òye débi tó ní kọ́ máa o wọ́n máa yí ní ké máa yí ní padà àtọ̀ tó máa tó sí kò séyìí tí ò lè fi kọrin. ó ní nínú ilé orin láwùjọ pédépédé REMOLA omídìyẹwò òun máa wò di ìyá ẹ ló máa ṣàtẹ̀jẹ́rẹ́ ẹ̀ kó dúró wàkúté tó fẹ́ pẹ́lẹ́ jù
apẹ́lòkò kó tó darí wálé àdá tó máa gé ibi ìyókù wá wọlé. Rèmólà ń kọrin o everybody máa gbọ́ ìgbó Rèmólà ń ra o. Bẹ́ẹ̀ bá ti ní pàtì o ẹ jẹ́ káwa ó gbọ́. Bẹ́ẹ̀ bá ti ní pàtì o ẹ jẹ́ káwa ó gbọ́. Tẹ́ bá fẹ́ nọ́mbà mi 07038014676 ẹlẹ́bẹ̀ mi Alao sọ̀rọ̀ orí wà lẹ́yìn wá orí ìlú rẹ̀ tó wà rẹpẹtẹ. Mo ní àsìkò sí ìwúbọ̀ tá máa gbádùn ara wa tèmi ló. Gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀sìn. Thank you so much my daddy. Ṣé ẹ fi ní pọ́pọ̀ lẹ́bi èpè ẹ̀rù ẹ̀ lè jẹ́ tán? Wọ́n máa gba ẹ̀ lè jẹ́ tán. Ṣé ẹ ti gbọ́ wọ́n ti fi nọ́mbà wọn síta? Ẹ jẹ́ kó lọ fáfá wọn nípa ẹ bá ní patí kẹ́ ẹ pè àwọn ẹni patí òní wọ́n máa ń lọ. Ṣé ẹ ti gbọ́? Thank you so much. Ẹ dẹ̀ tún bá wa share rẹ̀ kó lọ fáfá. Kẹ́ adúpẹ́ lọ́wọ́ yín. Thanks for the love. Àṣẹ adúpẹ́. Thank you so much.